láti ìsinsìnyí lọ orúkọ wa ti change kúrò ní the 4 pillars ó ti wá di famous 5 kí ni mo pè famous 5 ìtumọ̀ ẹni wípé officially Bádéjókòó ti di ara wa méjì ìwọ ni kò mọ bó ṣe máa kọ ní àwọn òfin tó rọ̀ mọ́ operations make her good make her good. Kìíní tí o gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó yára lògùn gbé. The best form of defense is attack. Bridget, I should máa padà sórí yẹn náà. Tell me something. How long have you been doing this business? Ó ti pé 4 years and
Ó wá pé 7th month ní wíìkì. 4 years. Ọdún mẹ́rin. Oṣù méje. Sọ fún mi báwo ni business náà ṣe wá rẹ̀? A gbìyànjú. Àbí bó ṣe ń wò mí mo ti ní dá fún 6. Mo ní shops 9. Mo dẹ̀ ní ilé 3 ọ̀tọ̀ọ̀tọ̀. As you dey see me, so I be landlord. No be say dem say confirm. Mo ní ilé kan ní Ìkòyí. Mo ní kan ní VI. Mo dẹ̀ tún ní kan ní Báyìí. Tó o bá believe me, máa mú lọ sókè right now, máa fi àwọn dọ́kúmẹ́ntì ẹ̀. Mo dẹ̀ tún gbìyànjú bó ṣe máa dà. Bó ṣe máa dà àbí bó ṣe máa dà sí? Kó lè dà náà ni. Méjèèjì tó ń sọ náà ni. Báwo? Bí mo ṣe wà yìí, mo fẹ́ kọ́ ilé sí Abuja. Maitama to be precise. Mo fẹ́ ilé ńlá kan mẹ́rin. Mo fẹ́ kọ́ ilé sí Port Harcourt. Mo fẹ́ bí everywhere ni. Ṣé pé kò sí bẹ́ẹ̀ ṣe ní nǹkan tó sì máa ṣàníyàn kan mi? Kò lè pẹ́ tí nǹkan tí mo sọ yìí tó ṣe máa yé ẹ. Báyìí, àmọ́ ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n àti lè kún gbọ̀ngbọ̀n. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrelé lọ́mọ ọmọ ẹ̀sọ́ wọ́n dé o Jagunlabile. Ògbójú bóyá sọmọ àjẹríkò gbẹgbẹlẹ́gùn obìnrin tó rí tẹ̀rìtẹ̀rì wọ́n á délé onílé wọ́n á dónílé alọ́fẹ́ni tó ló ń fariwo bọ́nu wọ́n á rin ìrìn àjò lákòókò ọ̀nà wọ́n dé Jagunlabile. Wọ́n dé Jagunlabile. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrelé lọ́mọ ọmọ ẹ̀sọ́ wọ́n dé o Jagunlabile. Ògbójú bóyá sọmọ àjẹríkò gbẹgbẹlẹ́gùn obìnrin tó rí tẹ̀rìtẹ̀rì wọ́n á délé onílé wọ́n á dónílé alọ́kẹ́ni tó ló ń pariwo bọ́nu wọ́n á rin ìrìn àjò gba gbogbo ọ̀nà wọ́n dé Jagunlabile. Wọ́n dé Jagunlabile. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrelé lọ́mọ ọmọ ẹ̀sọ́ wọ́n dé o Jagunlabile. Ògbójú bóyá sọmọ àjẹríkò gbẹgbẹlẹ́gùn obìnrin tó rí tẹ̀rìtẹ̀rì wọ́n á délé onílé wọ́n á dónílé alọ́kẹ́ni tó ló ń pariwo bọ́nu wọ́n á rin ìrìn àjò gba gbogbo ọ̀nà wọ́n dé Jagunlabile. Wọ́n dé Jagunlabile. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrelé lọ́mọ ọmọ ẹ̀sọ́ wọ́n dé o Jagunlabile. Ojú bóyá sọmọ àjẹríkò gbẹgbẹlẹ́gùn obìnrin tó rí tẹ̀rìtẹ̀rì wọ́n á délé onílé wọ́n á dónílé alọ́kẹ́ni tó ló ń pariwo bọ́nu wọ́n á rin ìrìn àjò gba gbogbo ọ̀nà wọ́n dé Jagunlabile. Wọ́n dé Jagunlabile. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrelé lọ́mọ ọmọ ẹ̀sọ́.
ìgbà tí a ti ṣe ẹyẹ ìkẹyìn fún olórí wa tí gbogbo adẹ̀ ti àgbé wípé kí Bádéjókòó máa lé tí mi lọ, nǹkan tó kàn sẹ́yìn ni ọ̀rọ̀ àkọ́sọ látọ̀dọ̀ olórí wa. Ẹ jẹ́ ká jókòó náà. Mi ò tó láti ṣe olórí fún yín bí kò ṣe ìránṣẹ́ yín. Therefore, I need your support. Dípò ká gba ẹnìkan kún ara wa láti máa jẹ́ orúkọ wa lọ, the famous 5. Á wù mí ká change orúkọ wa sí 4 angels. 4 angels. Ṣàfaramọ́. Afaramọ́. I no get problem. Ṣé lè mú mi sí orúkọ yẹn lẹ́kọ̀ọ́ sí? 4 angels. 4 angels. 4 angels. Angeli Merin. Village yẹn wà ní outskirts Ìbàdàn. To be precise, tí o bá kọjá Bùtù. Then, ṣẹ́ni níbi after Bùtù yẹn, igbó kan wà ń bẹ̀. Àmọ́ wọ́n yà sí ọ̀rọ̀ right. Àmọ́ agbóhùn igbó yẹn lọ. Ṣé o ti rí lẹ́yìn? Ní inú igbó yẹn, ilé yẹn dá wà báyìí ni. Ilé tà lọ. Kí ni situation lẹ́yìn ṣe rí? Ilé yẹn ni duplex ni. Ṣé o ti rí lẹ́yìn? 5 rooms ló wà ń bẹ̀. But ibi tá à ń lọ gangan ni yàrá tá à ń lọ ni yàrá ìwé target wa. I for like advice to see make we study this map well. Ṣùgbọ́n iṣẹ́ yẹn lè pẹ́. Ọmọ iṣẹ́ yẹn gbọ́dọ̀ pẹ́. Kí Bísọ́lá lọ ṣe photocopy map ní fún kọ̀ọ̀kan láti study dáadáa. Okay, ó ti lọ. Ọmọ success location. Owó burúkú dé. Boys. Èmi ò lè ṣọ́kọ tí ò fa ẹ́, ṣọ́kọ tí ò fa ẹ́, ṣọ́kọ tí ò fa ẹ́ ooo. Ṣé ṣọ́kọ tí ò fa ẹ́? Yóò bá yóò pé láwọ̀ tí ò ká ẹ́. Yóò wọ̀ bá nílẹ̀ ọmọ. Níbi áfíà ọ̀ṣun, igbó kan wà ń bẹ̀. Àmọ́ wọ́n yà sí ọ̀rọ̀ right. Àmọ́ agbóhùn igbó yẹn. Ṣé o ti rí lẹ́yìn? Ní inú igbó yẹn, ilé yẹn dá wà báyìí. Gbẹ̀gbẹ̀lẹ̀kù obìnrin tó rìn tẹ̀rùtẹ̀rù, wọ́n á délé onílé, wọ́n á donílé. Alọ́kẹ́ni tó ló ń fariwo bọ́nu, fọ́nrin ìrìn àjò, gba gbogbo ọ̀nà. Wọ́n dé Jagunlabídé, wọ́n dé Jagunlabídé. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀, kọ́lọ́mọrelé lọ́mọ ọmọ èso. Wọ́n dé o Jagunlabídé, wọ́n dé Jagunlabídé, wọ́n dé Jagunlabídé. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀, kọ́lọ́mọrelé lọ́mọ ọmọ èso. Wọ́n dé o Jagunlabídé. Ògbójú bóyá sọmọ àjẹnìkó, gbẹ̀gbẹ̀lẹ̀kù obìnrin tó rìn tẹ̀rùtẹ̀rù, wọ́n á délé onílé, wọ́n á donílé. Ìṣòjà ya ìdè èrìà ṣé bíbá ìwà yìí. Wọ́n dé Jagunlabídé, wọ́n dé Jagunlabídé. Obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀, kọ́lọ́mọrelé lọ́mọ ọmọ èso. Wọ́n dé o Jagunlabídé. Where is the money? Ẹ jẹ́ àmọ̀ àbẹ́wò ni wèrè. Stop!
Property yìí dẹ̀ bàjẹ́. Ó dẹ̀ lè máa wọ̀n báyìí o. Pé nọ́mbà tán kọ sílẹ̀ ká mọ̀ nǹkan tó bá dé. Okay. Very possible. 070 34 71 4348. Your account balance is not sufficient for the call. That's very. I need enough credit on the phone. Jẹ́ ká wò round. We are about to recharge card ká load the card me. Hello, 15. Oh! Sister me. Mọ̀lẹ́bí wọn yẹn ti ya ìkàjù. Nígbà tí olórí burúkú wọlé yẹn ti pàkéjì ni mo ti kó kúrò nílé rẹ̀ kí má bàa ṣe jàǹbá fún mi. Níbi ni wọ́n wá sí òkú kejì sí. Mi ò lè sọ nítorí màmá ló wá gbé lọ. Anyway, òtítọ́ nìyẹn. Torí nígbà tí mo rí tí mo kọ́ màmá lọ láti lọ bèrè lọ́wọ́ ọ̀rọ̀ kò bá kún gbé wọn sọ sí mi. Èyí ló jẹ́ kí n mọ̀ pé bí ọ̀rọ̀ bá bá ọlọ́gbọ́n àdẹ̀gbé òun kan. Kí ló jẹ́? Anything. Point on the all the way to feed small village, you know. Okay. Share one today really? Yes. Hello. Share we pay on the kind of jam map for you. Èmi náà ro be o. Share mo lè help you. I want to do that one. Hello. Láti orí laptop mi mo lè connect fóònù ìgbàlódé tó ní máàpù ìlú ńláńlá sí orí ẹ̀ láti orí ẹ̀ lẹ́tí mo máa wo gbogbo ibi tẹ́ fẹ́ lọ. Ṣé yẹn possible ṣá? Ó possible òun rèé. Lagos State lélẹ́yìí. Ìkẹjà. Abúlé Ẹ̀gbá rèé. Ìyànà Pàjá, Island, Lekki. Ibi tó bá wù yín lè máa click sí. Èmi feel pé digital map ma help wa gan ni. In that case, kí Kenny àti Bímpé lọ ṣètò map yẹn fún wa láti study. Ìyẹn kọ́. I feel a good idea. What do you think? Kenny, you not talk now. Oh, okay. Ìyẹn ṣe máa keep Bímpé busy. Àti pé indirect almost 5 padà ni ẹ o. Famous 5. Yeah. Famous 5. Let's drink to that. Yeah. Cheers. Famous 5. United we stand divided we fall. Like I was saying, 600 meters ní Bobaguma Street. 12 meters lójú ọ̀nà ẹ̀ kò ní road shoulder. Good. Kí Kenny lọ páàkì mọ́tò kan
síbi tí drainage bá jí dáadáa lẹ́gbẹ̀ẹ́ méjèèjì. lẹ́yìn tí mọ́tò kẹ́lí bá ti mú 4 feet kúrò tí wọ́n bá ti wọ street yẹn ẹ máa búlọ̀kù wọn mọ́lẹ̀. èmi ni máa jẹ́ kí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ látẹ̀yìn. ìyẹn kọ́ Bísọ́lá ìwọ ní àtàmẹ́ǹtì mi láti ṣe sóògùn ní ìtẹ̀lẹ́wà lọ sí operation yẹn. ó ti lọ nìyẹn. Hello baby. Kí ló ṣẹlẹ̀ náà? Ó dẹ̀ tí ẹ gbọ́ mi rò látọjọ́ yìí. Ò fọ́ ni mi ìgbọ̀rọ̀ rẹ̀ àbí kí ló ti ń sọ. Ṣé o rò pé mo kójú sápò ni? A rò pé mi ò rí ìyàn nínú ọgbà ẹ̀. Gbogbo nǹkan tó lọ ni mò ń rí mẹ́. Níwọ̀ tó jẹ́ pé tí mo bá ní kí n ṣe ní méjì mẹ́ta rẹ́rìn. Mo máa ka 8 nínú àwọn ọmọ nínú ọgbà yìí. Mọ́dé jagunlábílé, mọ́dé jagunlábílé, obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ ní lẹ́sẹ̀, ọlọ́mọrẹ́ lé lọ́mọ ọmọ ẹ̀sọ́. Sọ́mọ Angelico, ìdílé kò tẹ̀rù, wọ́n délé onílé, wọ́n àdónílé, alọ́kẹ́ni tó lóhùn fariwo. Síbájú àbíbà ni rẹ̀ nínú kíni rẹ̀. Gba gbogbo ọ̀nà, mọ́dé jagunlábílé, mọ́dé jagunlábílé. Ọlọ́mọrẹ́lé lọ́mọ ọmọ ẹ̀sọ́. Mọ́dé jagunlábílé, mọ́dé jagunlábílé, obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ ní lẹ́sẹ̀. Ọlọ́mọrẹ́lé lọ́mọ ọmọ ẹ̀sọ́. Mọ́dé o jagunlábílé, ògbójú bóyá. Ìgbélégún obìnrin tó rí tẹ̀rùtẹ̀rù, wọ́n á délé onílé, wọ́n á dúnílé. Alọ́kẹ́ni tó lóhùn fariwo bọ́ọ̀lù fún àdúrà gba gbogbo ọ̀nà. Jagunlábílé, mọ́dé jagunlábílé, obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀. Ọlọ́mọrẹ́lé lọ́mọ ọmọ ẹ̀sọ́. ọ̀rẹ́ wa orúkọ wa láti ń wà báyìí ọlọ ìwé náà wò láti bí ọdún méjì sìn our boss like control gbogbo àbídá ti ń raid wàá wò sẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ìlànà ibi oṣù mélòó kan sẹ́yìn àkọ́kọ́ dé wọ́n dẹ̀ fẹ́ wà tó àwọn guys wọ́n dẹ̀ fẹ́ lé wa wọlé ó dẹ̀ fún rárá ọba school ọlọ ṣé pásítọ̀ òfúra ó jáná ló ń sọ yẹn o mo sọ fún ẹ àjà mi ò fúnra àjà méjì sí kòtò ọba school onínú nílé mi ò fúnra lè kó àwọn ọmọ ikọ̀ honestly àwọn ò ní jèrè ọba school wà mọ worst part ni oyè mi làwọn mi ò lè bí lépa àrọ̀pá wọn ò ní kankan ṣe sí. iye mi pọ́jọ́ orí kankan ṣe sí i àmọ́ ọjọ́ náà ò ní bẹ́ẹ̀ gbé kí wọn lọ káwọn ọ̀ṣun lọ fún ọ. ọba school tàbá ọjọ́ lọ́wọ́ kan kí ló fẹ́ ṣẹlẹ̀. o gẹ́ ẹ tiẹ̀. mo ṣe kí ni. o gẹ́ ẹ tiẹ̀. ayé àgbà fọ́. gbà. bó o bá rán mi lẹ́yìn tútù màá láẹ̀yìn ẹ̀ bó o lè fún fẹ́ǹsì bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì mo ṣe wà yìí. ẹ̀yin dúdú mo sọ fún ẹ o kò yẹ torí pé kí ni o lè ṣe o lè dín o lè má fún mi jẹ àwọn ẹyin tútù máa kókó wọ́n láẹ̀yìn ẹ̀ nà kí tó gbé lọ́rẹ̀ tó rán mi. àwọ̀ ọba school má fẹ́ jẹ́ wọ́n sún ògún mọ̀ mọ̀. When I saw you, my
heart changed for real love. And I begin to love you. I begin to love him more and more, my changer. When you take me to another world, beyond this wonderful love, money don't do to my heart. Please don't ruin my life. It will be love like again. Take me to another world. When you take me to my city, show my family lie. Oh my city, show me family, show me family. Oh my city, show my family lie. Oh my city, show me family. Let's play the game again. No one ever made this game. No double dating, no double dating. No double dating, no double dating. No, you only. Don't let me down, no pull me down, break me down. Not everything I do now. You put the freeway where you go to city. Show my family lie. Oh my family city. Show me family, show me family. Only family city. Show my family lie. Ọ̀nà Olúwaṣẹ́gun báwo ni mo ti kó gbogbo dọ́kúmẹ̀ntì lẹ́yìn sí ọ́fíìsì ṣùgbọ́n tó yà wá má wọ̀rí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mọ̀ ní pé ilé ẹ̀ ju 7.5 million naira lọ wà láì gaskiya ni ó jù bẹ́ẹ̀ lọ jẹ́ kí n gbé padà jẹ́. Ṣé wàá pa ọ́? Bá dé ìjókòó ẹ máa kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà ni ẹ pẹ̀lẹ́ o. Mo ní nǹkan méjì látọ̀dọ̀ ẹ̀. Wọ́n ń pààyàn lẹ́rìn obìnrin ẹ̀rọ mo ti ṣe fún ẹ̀rọ kan tó wá sọ níbejì. Káàtì wà nínú ẹ̀yìn mo ní ìdẹ̀. Ìfẹ́ lọ́ọ́ bì kan ni. Àti ẹ̀mí ẹ̀. Wá fún mi lágbára, agbára ìṣẹ́gun ayé. Wá fún mi lágbára, agbára tí wọ́n fi jàjà yẹ. Wá fún mi lágbára tí wọ́n fi ṣẹ́gun. Bájú má ṣe báyìí fún mi jọ tó lọ mo gbọ́ ogun kan tó lè fẹ́ ṣó mọ̀ pé ọmọ kékeré ara mi ni mi tí lọ́mọ láyé tí káì kékeré ni màá gbé fún ẹ ìwọ náà ló ní kẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n. Mo mọ̀. Aṣọ tó wà lórí èyí ta ló ní? Ṣaṣọ tí mo aṣọ lé aṣọ wálé ni aṣọ bọ̀rọ̀ wálé ni. Ó sì pé kejì ń bọ̀ ọ̀gá ni. Èmi ìfẹ́ ṣe nǹkan tó máa bí ẹni ní ìjọ tó lọ lọ́hùn. Mi ò bínú kẹta. Tó bá dẹ̀ fẹ́ kí n bọ̀ màá bọ̀ mọ́ boxers mo dẹ̀ wọ́n sí bled. Get down my friends! Torí ọdún gbé dání ni o torí kéjì ni bílẹ̀ ẹ̀kọ́. Nígbà ẹ̀kọ́ kí lè bá ṣe. Bílẹ̀ ẹ̀kọ́ àbájẹ́ ọdún àjẹ́ ni àbájẹ́ ọ̀tá ni tó òun lè ní. Nínú ilé àwọn àsọkọ wọn. Bádé ẹjọ́ iṣẹ́ lè gbẹ́rù wẹ̀ lẹ́yìn. gbẹ́gbẹ́ kí ló méje ikú tó lọ gbẹ́rù dànù kó lọ gbé bọ́kọ ẹlẹ́rùn. Ṣẹ́gun ọ̀tá wá fi fún mi o, Angeli Merin. Òkun nílé ayé kò sí bí a ṣe lè lájọ́, àfi bí a bá
ọ̀gá ti fọ́. ìrìnàjò bá gbogbo ọ̀nà wọ́n dé jagunlábídé wọ́n dé jagunlábídé obìnrin bí gbogbo ọ̀nà tó ń kọ́ni lẹ́sẹ̀ ọlọ́mọrẹ́lẹ́ lọ́mọ. You are advised to drop your weapon and surrender. You are advised to drop your weapon and surrender. Obi kára wà lẹ́yìn. God bless you. You start your way through. bá gbogbo ọ̀nà wọ́n dé jagunlábídé wọ́n dé. ṣé kí ló ń pọ̀ ní kí ló ń ṣe tó bẹ́ẹ̀ ọdún ìwọ̀n yìí. àmọ́ fìyẹn lẹ́jà ìlú máa ń lọ́wọ́ nìyẹn. ṣòbílì tó ti torí tiẹ̀ fún láti yà sọ market nígbà gẹ́ẹ̀ chocolate dání. chocolate kò ló kàn báyìí máa wà gbà lọ́wọ́ yìí bí sì bá ọmọ máa. àbójútó òun yé mi náà. máa fi ẹsẹ̀ máa fi ẹsẹ̀ wọ́n máa sọ ohun tí wọ́n ní kí n máa lọ ojú ìdókòwò yẹn. èdè mo máa láì tí òun tó lóyún. kò ṣe tẹ́lẹ̀ máa lọ sọ pé máa pè lórí fún ọ. òun ṣe báyìí náà fi ń pe ṣé owó ẹ̀fẹ́ tọkùnrin. ó tẹ́lẹ̀ òun ní mò ń ẹ̀fẹ́ tọkùnrin a ní kó máa lọ lọ́wọ́ àwọn ìyàwó
kò sí bí a ṣe lè làjọ àfi ẹgbẹ́ ní ìyàrá lágbára ohun tó ṣẹlẹ̀ sí àlàyé àdánwò asán ló jẹ́ àdánwò tí ó jọgbọ́n orí mi lọ má gbé bá mi o. wá fún mi agbára tó ṣẹ́gun ayé wá fún mi agbára tí wọ́n fi jàjà wá fún mi agbára tí màá fi ṣẹ́gun ọ̀tá wá fi fún mi lóru Angeli Merin. ẹni egungun lé kó máa rọ́jú nítorí ojú rárá rí ọ̀run ìfarabalẹ̀ àti sùúrù ló lè ṣẹ́gun ayé ó lè ṣẹ́gun ayé Angeli Merin. wá fún mi lágbára agbára tó ṣẹ́gun ayé wá fún mi lágbára agbára tí wọ́n fi jàjà wá fún mi lágbára tí màá fi ṣẹ́gun ọ̀tá